Orúkọ mi ni Ọ̀gbẹ́ni Hassan Rasheed Omobolaji Aremu. Mo jẹ́ ọmọ bíbí ìlú Ìlọrin, àmọ́ ìlú Ìjẹ̀bú-Òde ni mò ń gbé. Á ti tó bí 19 to 20 years tí mo ti ń gbọ́ Kasnaty. Láti ayé àtàndá ti dé. Kọ́ládé jòjò ọmọ kékeré pírísẹ́ńtà oyíyá mẹ́lọ̀n Kasnaty elele babaláyé náà sí gẹ̀gẹ̀ skeledi gbàǹgbà. Àwọn tó bá gbọ́ Kasnaty ń gbà yẹn wọ́n ti mọ̀ nǹkan tí mò ń sọ. Nǹkan tí mo tún wá fi like program Kasnaty ni pé number one, ó wà educative, ó wà entertainment, so a tún wá ń rí àwọn ẹ̀kọ́ àtọgbọ́n tó pọ̀ kọ́ ń bẹ̀. A lot of people ní Kasnaty Ọlọ́run ti gbọ́wọ́ Kasnaty ṣe ní àánú. Gbogbo ẹni kí gbogbo àwọn tó ń ṣe online program, bóyá ká gbowó fẹ́yàn, bóyá ká ṣe street presenter, kò sí ẹni tó lè ṣe tó Kasnaty. Because tí n bá ìrántí bóyá bí program bóyá méjì àbí mẹ́ta Kasnaty wọ́n lọ ṣe nǹkan kan bá dán mi nǹkan tó lọ ṣe precisely. Mo ṣàpọ̀ rí wọn pé wọ́n wà ní ṣọ́ọ̀bù woman yẹn, àwọn tó máa ń tún mọ́tò ṣe, wọ́n súnmọ́, wọ́n interview ẹ̀, kò mọ̀ oríyàn tí wọ́n jẹ́ moment tán lọ sọ́dọ̀ yẹn. Ẹ̀mí lè fi ṣé Kasnaty tó lè bá wọn ṣe mọ́tò l'Abẹ́òkúta. Wọ́n gbé mọ́tò wọn láti Abẹ́òkúta drive down to Ìbàdàn láti gbé fún mọ́tò yẹn láti fi encourage ẹ̀. Wọ́n dẹ̀ fún lówó ẹ̀tẹ̀ kan fún un. Àwọn fẹ́ sọ pé wọ́n máa tún fún ju owó tẹ́ kó gbà gan lọ. Ṣé ti bàbá túnbọ̀ sún ọdún sí ní ká sọ ní, àbí late bàbá Tàfà Olóyèdé ní ká sọ, àbí ti ìyá Alákàrà, mélòó bẹ́ẹ̀. Kasnaty jẹ́ èèyàn kan tó jẹ́ pé mo nífẹ̀ẹ́ sí púpọ̀, and the reason is that ọ̀gá wọn wà wọ́n bù, àwọn náà wọ́n wà wọ́n bù, wọ́n wá like ọ̀gá wọn débi pé wọn kì í fọ̀rọ̀ ọ̀gá wọn ṣeré. Ìkan ṣoṣo yẹn mo fi like wọn gan. Bàbá Yẹmí Ṣóǹdé, Jigan Àkàlà, Ẹkùn, ọkọ ìyá àfẹ́, bàbá àbèjì, bàbá òwe bí kíbi tẹ́ bá wà, àná náà kó máa bá yín, iṣẹ́ yín kó tó bá máa tẹ̀síwájú. Kasnaty náà kọ́lọ́n kó tó bá máa gbé iṣẹ́ wọn síwájú sí i. So láti kékeré mo jẹ́ radio lover, tó jẹ́ pé tí n bá ń ṣiṣẹ́ mo like máa gbọ́ program gan lórí rédíò. Ìfún àwọn ọmọọṣẹ́ mi gan mọ̀ ní ṣọ́ọ̀bù, tá a bá ń ṣiṣẹ́ lọ́wọ́ ṣọ́ọ̀bù, èmi kì í sábà máa ń gbórin púpọ̀, because mo believe pé orin tí mo fẹ́ gbọ́ náà nínú programs tí mo ń gbọ́, àwọn presenters wọ́n máa play orin. So tí n bá dẹ̀ fẹ́ gbọ́ orin, tí n bá délé mo lè gbọ́ orin, but program tí n bá ti lè miss anything nípa program yẹn, mo lè má meet up mọ́. Ayé ṣẹ̀ di ayélujára bí ajere ni. Ayé ìgbà kan kò sí nǹkan tó jọ yẹn pé program tí lágbájá ṣe máa lọ tún wò. Àmọ́ láyé tá a wá ń sìn ó ti yàtọ̀ sí tìgbà yẹn. Mo follow wọn lórí Instagram, YouTube, Facebook. So láti Facebook láti connect tí mo ti gbà náà, wọ́n fún mi ní direct number wọn. So àjọ máa ń sọ̀rọ̀ gan. Ọjọ́ kan mo wá sọ fún wọn pé bàbá ẹ jọ̀ọ́ o, tẹ́ bá ti wá sí Ìjẹ̀bú-Òde ni mo wà o, mo máa wish kémi àti yín ká ríra o. Wọ́n ní kò sí problem. Wọ́n dẹ̀ keep promise. Tí n bá rántí, maybe is it not last year or 2 years ago, wọ́n message mi pé a wà níjẹ̀bú o. Mo níjẹ̀bú wo ni wọ́n níjẹ̀bú gbó. But unfortunately mi ò sí níjẹ̀bú ní time yẹn. Mo wá sọ fún wọn pé mo ti ń bọ̀, tọ́lá bá kádàrá pa máa ríra, but mi ò padà meet up láti inú ọmọ lọ́jọ́ yẹn. So ní àárọ̀ yìí mo ṣáà wo status mi, mo wá rí àgbà presenter kan ní Ìjẹ̀bú-Òde wa mi báyìí, à ń pè wọ́n ní Bákíní, bàbá àgbàlagbà. Mo wá pìkì pé kí n tó lè rí Kasnaty àti Bákíní pọ̀, definitely àbí bàbá wa ń Jẹ̀bú ni. Mo message wọn ni àwọn làwọn ṣì wà ń Jẹ̀bú, tí n bá lè wá bá wọn ibi táwọn wà báyìí àwọn wà available kí n máa bọ̀. Pápápá mo ṣe débí báyìí nìyẹn. So Kasnaty, mo fi dídé àsìkò yìí mo fi gbàdúrà fún yín, iṣẹ́ yín, owó yín,
Ọlọ́run á jẹ́ kó máa tẹ̀síwájú. Tí mo ti gbọ́ program Kasnaty láti ayé OGBC, so mo ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ bí 19 to 20 years ago. Kò ń ṣe pé Kasnaty ṣẹ̀ dé o, kò ń ṣe pé ayé Facebook, ayé internet ní Kasnaty fi blow tipẹ́ ni bàbá ti wà ń gbòòrò tipẹ́. So bí ọ̀rọ̀ Kasnaty ìrìn àjò wa bá ṣe jọ pàdé ní ṣókí òun nìyẹn. Bí mo yé ń bá yín sọ̀rọ̀ yìí, mi wà ń jẹ́ búròdè lọ́wọ́lọ́wọ́ báyìí pẹ̀lú Kasnaty o. Anybody tó bá fẹ́ rí Kasnaty wà so friendly pé tẹ bá request fún nọ́mbà wọn, hòtẹ́ẹ̀lì tí wọ́n wà, wọ́n dárúkọ hòtẹ́ẹ̀lì yẹn fún yín, ẹ wá bá wọn. So èmi tí mo ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan sí, orúkọ mi ni Hassan Omobolaji Rasheed Aremu. Iṣẹ́ tí mo ń ṣe, iṣẹ́ aránṣọ ni mo ń ṣe. I'm a fashion designer. So pẹ̀lú ògo títọ́ Ọlọ́run, àrùn aṣọ lọ́balọ́ba, àrùn tíjòyè, àrùn táwọn ọba ìlú, gómìnà, president, senators. So nípa iṣẹ́ aránṣọ yìí náà, I've been to Abuja, Lagos yẹn tiẹ̀ níye, ṣé Lekki ni ká sọ ni, ṣé Banana Island ni. So because most àwọn customers mi náà Èkó náà pọ̀ jù sí. So mo ṣe meet èèyàn kan represent tó ní ṣé mo lè wá sí Kaduna láti wá take measurement. Mo ní tó bá yẹ pé torí measurement ni ayé ti easy jù yẹn lọ, pé ẹ ṣáà máa ní tẹ́lẹ̀ ẹni kó kàn take measurement yín kẹ́ send ẹ̀ sí mi. So ẹ̀dẹ̀ bẹ̀ máa send aṣọ yẹn wọ́n dí ìṣẹ̀lẹ̀ ni, so wọ́n gbé abá mi shop ni. In fact iṣẹ́ yẹn gan mo ti lọ deliver ẹ̀ mo yín ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí. Aṣọ ọkùnrin nìkan ni mò ń rán, mo kì í rán aṣọ obìnrin. So office mi wà ní number 29 Ìdèlé off Olisa Ajebo building, number 29 off Olisa Ìdèlé, Ìjẹ̀bú-Òde, Ogun State. Phone number mi 080 58 51 24 63. Another one 070 64 95 25 07. So our numbers mi nìyẹn. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry, import and export of African foods, also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road, South Graham, London. Gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹnì ṣólọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry. Ibẹ̀ gangan ìfọ̀kànbalẹ̀ wà.